ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Wálé, má ṣe fojú di wọ́n o, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o, ìbejì ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, ó ń ṣe mí ní fàájì rẹ̀, ìbejì ọmọ àdúgbò. Má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o, má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o. Ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Wálé, má ṣe fojú di wọ́n o, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. They no dey gree, they no dey tired o, ìbejì ọmọ àdúgbò. Kékeré la bẹ́ ń kéré, ó ń ṣe mí ní fàájì rẹ̀, ìbejì ọmọ àdúgbò. Ṣé máa pa fún mi? Ìbejì ọmọ àdúgbò. Yeah, it's 20K. Do you know the WhatsApp? Is anything? Okay. Ah! Jenny, back in there after I moved here. Enjoy it. God bless you. I you on there. Ó surprise her. Ẹ wo Ọlọ́run ní orí ilé ìjà rẹ̀. Àti kémi èwo ni padà tẹ̀ ń kú lẹ́mẹ̀wàá lẹ́mẹ̀fà kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ọmọ mi. Ṣé yẹn gbọ́gbọ́n náírà gbé láyé? Kò lè ṣe dúró wò ó. Nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí. Ojú bọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ kúrọ̀. Ṣé rí fọ́nrá yìí? Àjẹbí nǹkan tó ń bẹ níbi tí mo lọ yìí. Ẹ̀yọ̀nú sì náà ń pè é. Bẹ́ẹ̀ ni tí bá débi tí mo lọ báyìí, ó máa bọ̀ bọ́yẹ̀ fowó ṣe kẹ́mi ló ṣe máa fún láṣì kẹ́mi ló pọ̀ sí àyè pẹ̀lú iṣẹ́ tá a ṣe pé fún ẹ̀fẹ́ ra iṣẹ́ tá wẹ́ iṣẹ́ tí mi ṣe ló ṣe so ẹ gbàgbé pé mo ṣe múra ọ̀ so yahoo guy lè ní. inú lé ní wọn tí mo ti ń gbáriwo ní ẹ̀yin lókè ẹ̀yin nísàlẹ̀ gbogbo àdúgbò ìbejì ẹ̀kọ́ wọn máa stop everybody kò jẹ́ kẹ́ ẹ máa ṣe báyìí. sóńtorí ló ń ṣe sí ẹ̀ṣin Ọlọ́run jẹ́ kó rí ẹ gbàbọ̀dé o lọ́wọ́ tó rí ẹ bá fẹ́ gbàbọ̀dé kó gbàbọ̀dé. èmi ò ṣe gbójúlógún tó fi rẹ̀ fún ṣìtà jẹ èmi ṣiṣẹ́ báyìí mo fi balẹ̀ ni. agbo lèmi ń tà lórí ìta fún mi. ẹ jẹ́ àgùntàn ẹ̀wẹ̀ ẹ jẹ́ kíní wẹ̀jọ́ ibo ló ti wà ń bẹ̀ torí kò yé mi o. ẹjọ wọn jọ láyín ni o tọ́ lápẹ́ dé ìbáyìí ni mo ṣe ń wo yẹ kí n ti là nǹkan mọ́ wọn nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi mú ìwà rẹ̀ ibẹ̀ ń wò mí ìyàwó lèmi tó ti yé yín mà so iṣẹ́ omi tí bàbá ṣe fèmí tí ẹ kémi fi gbọ́ pẹ́ kí fi gba mílíọ̀nù kí fi gba dọ́là iṣẹ́ làwọn ọmọ yìí lọ da òye pé sí nínú bedroom. kò tó mọ́ tẹ̀lé jẹ́ tù báyìí nígbà bọ́ àwọn ọmọ iṣẹ́ ń bà mí jẹ́ gbogbo àdúgbò mo ń fẹ́ lè kí ni gbogbo rọ́bì ṣe. Wálé, má ṣe fojú di wọ́n o, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. Ẹ káàsùn o. Àwa ni láńlẹ́dì ilé yìí. Mítì tá a pè yín, a fẹ́ mọ nǹkan tó ní kálukú ń ṣe. So ẹ má bínú. Àǹtí. Ẹ̀dùnú. Sóńtorí nọ́ńsẹ̀nsì lẹ ṣe dá wa jókòó. Kí ló concern yín pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe? Tẹ́fínẹ́ fẹ́ ra nítorí iṣẹ́ náà. Wẹ́ iṣẹ́ tí mi ṣe kò ṣiṣẹ́ tó hide. Hook-up lè mi ṣe. So aṣẹ́wó ló fẹ́ sọ pé òun ṣe tó ní hook-up. Èmi ò ṣe aṣẹ́wó hook-up. Ìwọ pín ní ṣì ló ń sọ̀rọ̀ báyìí. Ìgbéraga ṣe máa ń wà ẹlẹ́wù báyìí. Ojú yìí máa rí ìgbà wọn, ó dà mí lẹ́nu o. Aṣẹ́wó ní pépé ṣe wá sọ pé nígbà ìyá wa agbo lèmi ń tà lórí ìta fọ́gùn.
lórí ìtàfọ́gò. Anyway. Ibẹ̀ mo tẹ̀dó sí. Wàhálà kò sí wàhálà yàrá mi. Young lady tó ń gbèsè yìí. Single mother mo dẹ̀ ní business náà. Mo gbọ́ story ẹ̀ wọ́n lọ gboyún ni lébùté mẹ́ta wọ́n lọ ń pín káàkiri ni. Mo ṣàjẹyìn lówó. Ọmọ bíbí ò kì í ṣàgbá primary 6 mà ló ti gboyún. Ṣé o gbọ́ story ẹ̀ ni? Bàbá mi jìgolo. Ṣẹ́rẹ́ mi ìní bí mi ṣe wà yìí o ìṣàrọ̀wọ́ mi ẹ̀yin kó pọ̀ síbẹ̀ èmi ìwà yahoo guy lèmi o so ẹ gbàgbé pé mo ṣe múra o so yahoo guy lèmi tó ti yé yín. Ilé màmá owó sọ̀rọ̀ pọ̀ mọ́ yahoo guy má ṣàjẹ́ kọ́ ọlọ́pàá wá sí ilé wa o ilé wa ilé aláyọ̀ ni. èmi kéwìn jáde sanwó yín ni. Meeting tí mo pè é kó ní kálukú mọ bó ṣe máa sanwó every month mo rí bákan ńlẹ̀ mi ò gbà bákan o mo rí lọ́ọ̀yà ńlẹ̀ mi ò gbà lọ́ọ̀yà o ẹ jọ̀ọ́ o. Nítorí owó orí on top of waiting ẹni ogún ilé ẹ wá ń. Ṣé bàbá ẹ kọ́lé? Ṣé bàbá ẹ kọ́lé? Ṣé bàbá ẹ bá nílé tó da tẹ́lẹ̀ ni? Òní bá ṣe ń kọ́ tó ń ṣe. Nǹkan tí bàbá wa fi ẹ̀ pàdé lẹ̀. Àní bá fún wa o, àbá ẹ̀ bọ̀ fún wa. Àpàdé tó dópin, ó tó ní. Àyíká sọ fún yìí o. Ẹ bá lè ṣe ṣe nílé yìí. Ẹ bá lè ṣe ṣe nílé yìí. Ẹ bá ṣe ṣe nílé yìí. Sáré inú ayé kékeré la bẹ́ ń kéré ó ń ṣe mímí fàjìyẹ ìbejì ọmọ àdúgbò. tó bá yá sáà ni mo tún ti dé o á ní mo tún ti bẹ̀rẹ̀ wàhálà mi o mo lè mọ̀ pé mi ìdíje fa wàhálà o. Ìyá mi má dà fún yín o mo gbọ́ mi kí lọ wẹ̀ bedroom mo bá dé bedroom mo bá bá ń pé wọ́n ti toilet mi mọ wáyé má ṣe rere tó lọ ti bedroom mi mọ lórí burúkú ẹni òfò ẹ̀ náà dánú tó lọ ti bedroom. Bàbá ẹ ní òní ṣoríire bàbá ẹ lè lórí burúkú ó jẹ́wọ́ ilé ó jẹ́wọ́ àgbálẹ̀ ó rówó ilé san àwa ti tó late ó wá ń pariwo. ṣé pọ̀rí máa pọ́pọ́ babaláku bàbá yín ló bá mi sanwó lé tẹ́lẹ̀ ni owó oṣù mélòó mo jẹ yín owó oṣù mélòó ni mo jẹ yín tó wá ṣòṣì bí ẹran aṣẹ́wó. Títí aṣẹ́wó ò bá pè ẹ́ ó lè lọ́wọ́ ṣe ajá sọ fún pé kó tó wọnú lé pé wọn kì í bá àjẹwọ́ nu lé ìpò ìlànà àti òṣì mi mo fẹ́ nu lé. ìgbé ayé tèmi dájú ti yín lọ èmi ò ṣe gbójúlógún tó fi rẹ̀ fún ṣìta jẹ èmi ṣiṣẹ́ báyìí mo fi gbalẹ̀ ni. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló fariwo. mami á dá fún ẹni bó pọ̀ mọ́lẹ̀. mo fẹ́ lọ wẹ̀ ní mo bá gbé mi bá dé bedroom mo bá ní kọ́ ti fi bedroom ta ló tilẹ̀ kó wọ́dà àwọn kí ni mo jà kí ni mo ṣe wọ́n nítorí mo jẹ́ owó mami ẹ̀jọ̀ ṣoṣù ti parí. Ìbejì kí ló dé inú ilé ni mo wà tí mo ti ń gbáriwo yín ẹ̀yin lókè ẹ̀yin nísàlẹ̀ gbogbo àdúgbò ìbejì kan máa disturb everybody kò jẹ́ kẹ́ máa ṣe báyìí. Màá mi Ṣẹ̀gilọ́lá ẹ ṣeun o ẹ ṣe o ẹ ṣe gan o ẹ ṣeun o ẹ jọ ilé mélòó lẹ kọ́ tẹ́ fẹ́ fi sílẹ̀ fún ọmọ kan jogún náà mi ti ẹ̀rọ kò yé mi ilé mélòó lẹ ti kọ́ àbí mélòó lẹ ti gbélé táwọn ọmọ yín fẹ́ jogún lẹ̀ fún yín ẹ̀ lè fi tí yín ṣe ti yín ṣàpẹ́ yín sí ni. Torí tí máa fi ebu ẹ̀rọ yín tẹ̀ náà sí máa fi bu yín kó má yẹ pé apatẹ́sọ̀ ló máa pa yín o ẹ má dá sí o àpè yín o ẹ ṣe gbọ́ ẹ wò ẹ má bínú gbogbo yín èyí ó pọ̀ jù lẹ́nu yín ṣàbí ẹ̀yìn lè ó fi ṣeré quick notice ẹ má dé wọ́n dànù ní. kò sí bàbá wa kú bàbá yín tó lè ṣe káwọn ní ẹgbẹ́ ìjà máa lè ní dànù ẹ má wọ́n fi lákàlàkà wọ́n fi mú ìdọ́rin wọ́n fi mú ìdọ́rin ẹ̀wẹ́ fún ọ̀lẹ́ o ní nǹkan tí màá tó ṣe máa múlẹ̀ múlẹ̀ ara wọn pọ̀ á mọ̀ pé ìwèrè jù. má ṣe fojú di wọn o ìbejì ọmọ àdúgbò ìbejì ọmọ àdúgbò ìbejì ọmọ àdúgbò. they no dey gree they no dey tired o ìbejì ọmọ àdúgbò. kékeré la bẹ́ ń kéré ó ń ṣe mímí fàjìyẹ. mo fẹ́ pàkíyèsí yín sọ̀rọ̀ kankan ni àti lọ káńsù àti lọ sọ́dọ̀ àwọn wọléwọlé bẹ́ ṣe ń ṣe ilé wa bẹ́ ṣe ń lo ilé wa ò tẹ́ wa lọ́rùn. ọ̀nkú kí ló ṣẹlẹ̀ tẹ́ sọ́lé wa di ilé babaláwo tó jẹ́ pé oríṣiríṣi ọ̀ṣẹ̀lẹ̀ máa ń wẹ̀ kí ló ṣẹlẹ̀ tóbi kò sún mi o ẹ̀ẹ́wẹ̀ ti babaláwo ẹ̀ẹ́wẹ̀ ti àfà ẹ̀ẹ́wẹ̀ ti wòlíì ìjọ wo ni ilé wa di gbogbo ilé ìvanù tá ì ṣe yẹn. ilé tèmi wọ ọṣẹ ẹjọ́ torí Ọlọ́run ní ọjọ́ ta ṣí mí tí lọ́jọ́ kìíní àná kí ni mo sọ fún yín pé mò ń ṣe. oníyàwó bọ̀ yìí mo sọ fún yín pé ìyàwó bọ̀ ẹ̀ ni mò ń ṣe ẹ̀dẹ̀ ní ẹ láìkí ẹ̀
so ẹ wá ní mò ń wẹ ọṣẹ Eva àbí ọṣẹ dúdú ọṣẹ green ọṣẹ red ẹjọ ìwọ ló kan tí ń bẹ ṣé mi ò sọ̀rọ̀ yín ni kò yẹ kó sínkì sẹ́yìn lọ́pọlọ wípé àwọn kan yẹn máa ṣẹlẹ̀. nígbà tó dé níyàwó bọ̀ ní ẹjọ́ ibo ló ti wà nínú written agreement wípé àwọn máa fi ẹ̀jẹ̀ ewúrẹ́ wẹ̀ ẹ̀jẹ̀ àgùntàn wẹ̀ ẹ̀jẹ̀ kìíní wẹ̀jọ́ ibo ló ti wà ń bẹ̀ torí kò yé mi o. so wọn máa ń kọ yẹn sílé àbí. ok. Sisi Sharon kí ló dé tẹsán lé wájú súnmọ́ òtẹ kò yé mi o. bẹ́ẹ̀ ṣe ń gbé ju pupa wá lẹ́yìn gbé dúdú wá kí ló ṣẹlẹ̀. o ti èmẹ́lẹ̀ tó tiẹ̀ wá sún mi òmẹ́lẹ̀ tó sún mi lọ́rẹ̀ẹ́ á gbé ugly boy wá á gbé fine boy wá á gbé kùkùrù ètè wá á tún gbé ẹyin tó ga wá ìwà ọmọjọ́ tó tọwọ́ dílé wa di mí ní òtẹ́ o. ẹ jọ nítorí Ọlọ́run ṣé ẹ ní interest ṣiṣẹ́ yìí ní máa carry yín along very easy kò sí ìgbà tẹ́ máa fi adapt mọ́ kí ni problem yín ṣé mi sanwó lé yín ni ṣé inú room sí mo gbé wọn wá ni àbí kọ́lọ̀ tí ṣùgbọ́n ká yín lára kẹ́ lọ sí lọ́mà tí lọ́mọ̀ bá tó yín kẹ́ lọ sí Gaddafi vacancy wà ń bẹ̀ o kẹ́ tètè lọ apply tẹ́ fi ń bá mi sọ nonsense ṣé mi sanwó lé ni àbí inú room yín mo gbé wọn wá nǹkan tó bá ń wù mí mo lè ṣe inú room di mọ́ tí mo ti sanwó fún yín tẹ́ bá ní interest nínú ẹ̀ òun ni kẹ́ ẹ sọ kí n carry on if not so mind your speech. ìyá single woman. Yes. kí ló dé tó jẹ́ pé òun lẹ fi wọlé. kí n tiẹ̀ ṣé mi ò sanwó lé fún yín ni mo sanwó lé náà. ẹni wá ṣọ́ gbogbo wa lẹ́sìn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. wọ́n ṣe ìwádìí pé ká bá lè sọ̀rọ̀ nílé wa nílé tí Ọlọ́run jogún fún wa. ilé wo nílé yìí. ẹni ṣe ń jà lágbo lórí ìtàfọ́gò kí ló dé tẹ̀ ń po kẹ́míkà nínú ilé wa ilé wa di tọ́lẹ̀ tó wà ń rùn kí ló ṣẹlẹ̀. ìjọ ló máa kún ṣọ́ọ̀bù ẹ̀. ẹ wo ẹ fi wọ́n sí. tí ṣó máa bá yín lára ẹ lọ ṣiṣẹ́ ló máa. àwọn ológun àjẹbíríkì ẹ jẹ́ kí alágbó fún wọn lésì ẹ jẹ́ kó fún wọn lésì sẹ̀. single mother jẹ́ fíńgà wọn. èmi ló ń bá sọ̀rọ̀ owó ojú èmi ìyá alájà máa gbọ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ọmọ olú máa wọ́ rẹ̀ yín náà kí ló tiẹ̀. ìṣèmọ̀jọ́ tó sọ léwájú ìjọba mọ́. tó fẹ́ ni kí n bẹ́ẹ̀ pò pọ̀ kó dòdìdì wá ku ẹ̀jẹ̀ I swear kí ló ṣe é èmi lè ń bá sọ̀rọ̀ èmi ọmọ oró báwo bá ṣe ń ṣe kí ni ọmọ ọlọ́gbà jẹ bíríkì kí ló ṣe yìí ẹ máa wo ojú o mi sínú àwọn òde o. pàdé àìníṣẹ́ ló ń dà wọ́n láàmú. wọ́n wà ní mẹ́ta lọ wá ṣe sí lọ́wọ́ ẹ̀ fọkọ lọ sí. wọ́n bí i máa ń lò yẹn fẹ́ kú. wọ́n ti ṣe bá ka yín lára rí wọn. ṣe nonsense. pẹ̀lú bá yẹn fáìn tó ń máa fà wá. wọ́n gan máa wọ ọmọ ayé bó ṣe ń ṣe òun káwọn eléyìí àwọn eléyìí olóòrùn. kékeré la bẹ́ ń kéré ó ń ṣe mí ní fàájì rẹ̀ ìbejì ọmọ. olórí burúkú làwọn ọmọ ẹ̀rẹ̀ yìí náà kí ló ṣe ìyá yín náà ẹ̀dẹ̀ mú gbogbo àgbọ̀mí ẹ̀dẹ̀ tí ń ga sá ẹ̀dẹ̀ ṣe àwọn méjì ń jẹ́ ẹ̀dẹ̀ dàgbọ́nú ẹ bẹ́ kí n ṣe nǹkan fún yín ni. ẹ wò wọ́n tiẹ̀ lé máa rárá. bá yín jẹ́ máa gún gbogbo dídọ́ di yín. máa ṣe nǹkan fún wọn. àwọn lè so kí ló tún dé kí ló ṣẹlẹ̀ èjì rẹ kí ló dé tẹ́lẹ̀ wọn kúnlẹ̀ báyìí. ní sùúrù àbọ̀dá kí ló ṣẹlẹ̀. ẹ jọ wọn jọ láyín ni o tọ́lá pẹ́ dé ìbáyìí ni mo ṣe ń wò yẹ kí n ti là nǹkan mọ́ wọn nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi gbọ́n ìwà rẹ̀ ibẹ̀ ń wò mí ìyàwó lèmi tó ti yé yín mà so iṣẹ́ omi tí bàbá ṣe fèmí tí yẹ kí mi fi gbọ́ pẹ́ kí n fi gba mílíọ̀nù kí n fi gba dọ́là iṣẹ́ làwọn ọmọ yìí lọ da òye pèsè nínú bedroom. ṣé ó dà má bínú ìwọ ń kọ́. ṣé nǹkan tó tiẹ̀ dùn mí jù bí o ṣe ń pọ́sẹ̀ lè gentle báyìí tó bá bá àwọn ọmọ iṣẹ́ ń bà mí jẹ́ gbogbo àdúgbò mò ń fẹ́ lè kí ni gbogbo rọ́bìṣì yẹn. ẹ ṣáà ní sùúrù ẹ ṣáà má bínú ẹ wò. àwọn náà kúkú ní ìmọ̀ nǹkan tó fún òun ṣe bóyá ọkùnrin náà kówó fún àmọ́. ẹ wọ́n jọ láyín ni o màá tún fọ́ kí ni wọ́n á lè lórí màá tún fọ́ dídì. ẹ ṣe bá mu wá. àwọn èdè wọ́n jọ láyín ni o. àwọn ẹ èdè ṣàánú ara yín ẹ fẹ́ káwọn tẹ́lẹ̀ ti pa yín sílé. ẹ wo ẹ fẹ́ alẹ́ lẹ́ kára lọ́jọ́. ẹjọ́ náà bàbá ṣe nǹkan fún yín. màámi ẹ bá jẹ́ màámi. ẹ ṣáà dìde ńlẹ̀ ẹ lọ́wọ́ fún mi jọ́kìnrin àná màmá kú òkú òjijì kí ló pa ìyá yín èébú lẹ́bù ṣọ́yọ̀ náà nìyí. ṣé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni màámi. ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ ẹ sọ tí wọ́n sọ pé èèyàn máa ya wèrè máa ya wèrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kì í kí n bá ẹ sọ lórí fóònù tó dọ́dọ̀ ẹ̀ tí bá ti dọ́dọ̀ ẹ̀ kí wọ́n á tó bá ẹ̀ fún ẹni tó bá ẹ̀ sọ pé ìjẹ́ fún ẹ mọ́. nígbà tẹ wà táwa ní mọ́tò lẹ́kọ̀ọ́ ẹni pé ẹni ká máa ń sọ̀rọ̀ òdì síra wa nígbà táwa kọ́ lè mú ọdún tó sì pé tí sísá mi ò ní sọ̀rọ̀ mo lè fẹ́ ìtọ́jú bí ẹja ilé ìtọ́jú sá. 1-5.
ìbejì ọmọ àdúgbò ìbejì ọmọ àdúgbò ìbejì ọmọ àdúgbò. wọ́n ṣe bí àjíǹde ọdún fún wa lówó. ó ṣe ní ní fàájì ìbejì ọmọ àdúgbò. má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o, má ṣe fojú di wọ́n, má ṣe fojú di wọ́n o. that's gbogbo ta ìbejì ọmọ àdúgbò. that's gbogbo wàhálà ló ń jẹ bẹ́ẹ̀ o. ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò, ìbejì ọmọ àdúgbò. that's gbogbo ìbejì ọmọ àdúgbò. that's gbogbo wàhálà ló ń jẹ bẹ́ẹ̀ o. ìbejì ọmọ àdúgbò.